balógun ọlọ́lá nù. Sheikh. Bàbá ọba lọ́rẹ́ bá ń ṣe ṣéwù. Sheikh. Ustaz Karim kan bẹ níjòkólẹ̀. Bá a ti máa lọ́jọ́ erí nígbà tí wọ́n gbọ́ ikú bàbá wa. Bàbá ṣéwù Zahud nígbẹ̀gbẹ̀. Adamallahu hayatahu. Nínú àwọn atápè mo jẹ́, wọ́n ní mo ti pa ṣáájú ní ayára kò gbé e. Mo ti kí àdúrà gbà kò gbé e. Mo wá ní kí n pè wọ́n náà ọlọ́run wọ̀ pé báyìí. Kò wá sí tí bàbá ṣéwù Dáúdù ó ṣe nígbèsí ayé tí Ansar Islam ọ̀gá tì í lọ́wọ́ sí mi yìí pè mọ́ wọn. Kó lè ní wọ́n máa pè lọ́pọ̀ nǹkan tí wọ́n bá ní wọ́n ní bá ti rí ọ àlájá gbọ́dọ̀. Tó náà kí wọn púpọ̀. Àwọn balógun lájú kò bí. Gbogbo àti bí àwọn náà ni wọ́n ní. Ẹgbẹ́ ẹgbẹ́ mi láyé ká gẹ̀ẹ́sì má pọ̀ ní lẹ́tà lọ. Akramakumullah. Ẹni tí ọ̀rọ̀ bá dùn àìfọ̀ bàbá. Bàbá wa Khalifa tèmi ibẹ̀ wọ́n ti gbé. Bàbá tó sun àwájí ní sẹ́ẹ̀tì wa ó di 50 ọdún táwa náà kọjá ní 50 years táwọlé kéwú. 1979 la wá jáde ó jẹ́ 47 years. Professor Jimba ń bẹ nínú wa níbi tí wọ́n sun wá dé ògbójú ọdẹ nínú igbó Olódùmarè. Ìwé tí wọ́n kọ ní tọ́fọ̀ ń bẹ ń bẹ. Ara section wa ló wá sọ gbogbo ẹ̀ di Lárúbáwá. Professor Jimba. Inú wa alájú wa aláya ń bẹ ń bẹ. Missioner Northwest. Professor Suleimana tó gbé wọlé bàbá wa Sẹ́kì Màlámẹ́ wọ́n ń bẹ ń bẹ nítorí bàbá wa Sẹ́kì Màlámẹ́ ló yẹ gbogbo wa ní nǹkan. Àwọn ẹja dáńtàgà yìí. Èyí tí yẹn tètè yan, èyí tí ẹrú ọlọ́nkan tó mu gàrí tó wá palẹ́ rí. Ṣé ẹ bá ṣe kó kàn mí gbàgbàgbà? Bí n bá sọ̀rọ̀ lásìkò gba nìkan ṣe. Nítorí mo sọ fún yín pé ẹni ó bá kàn kùn kí ó ní ìkùn tó fi dún gbogbo ayé náà bá jà sí. Torí mi tètè sọ̀rọ̀. Àmọ́ gbogbo kéwúta kí lọ́dọ̀ wà láyé àgbà. Kò sí tíra àṣàṣì kan, àwàṣì kan, àjàṣì kan ta ké lọ́dọ̀ wọn. Nítorí náà agbárí òun padà yí kéńtìrà bàbá kan la ké àkéńtìrà bàbá kan. Tí ilé wa tó wa lẹ́rù. Àfọ àgbà sì ti ṣàlàyé fàlàyé àgbà yìí pé tí ò bá yọ ọnu tíra bí ọ̀rọ̀ yóò máa bí mí. Ilé ìkọ́ àyà ìfìwárò àzí wàzíyàtà. Nínú ẹni tí màá fi lọ́wọ́ ṣẹ́wù wa. Tábìlì Adàbí tí fi mú jẹ́ wájú ọlọ́. Bàbá wa Àlífà tó ló máa wò ó. Oríkùn kí ó rẹ̀ dà báyìí. Àwa tún wà nínú àwọn tí kéwù èyí gbà náà lọ. Bí bá wá sunkún títí tí Yàbá ìhàlì wàrà, àìní làbíbà, yàbá ní fi mànàmì. Ilé ikú àyà ìfìwárò, àzí wàzíyàtà. Ẹ wá dẹ́kun ọ̀rọ̀ pọ̀ lẹ́nu oníkun kéwú àbẹ́mà pàdé wa ní màsíbá àwàdà ní ẹni tó kàjẹ́ salt fish. Inshallah, ìbò tó dànù. Olùpẹ́ nàbí Ilahi Dáúd. Alayhi salam. Ọbẹ̀ ọlọ́run. Ilahi. Ọlọ́run. Qul li ibni Sulaymana min ba'di kama kunta li. Dákun ọlọ́run mo fi hàn. Jẹ́. Bá mi jẹ́ pẹ̀lú. Li Sulayman. Adamallahu hayat. Ẹ máa wulẹ̀. Ilahi. Alábì Sulaymana, ó lè lọ lọ́wọ́. Qul li
ابن سليمان من بعدي كما كنت لي. Bó ti gbà fẹ́ mi Dáúdà. Gbà fún ọmọ mi bẹ́ẹ̀. Ẹ̀bọ̀ mẹ́sẹ̀gì ni o. Bẹ́ẹ̀ni kan tí máa ń fàgbà tí èdè òkè wọ́n fàgbọ̀n. Èmi ọ̀rá ní dóòsà. Ọmọ mi Sùlẹ́mánà. Ọmọ mi Sùlẹ́mánà. Bàjẹ́ fún Sùlẹ́mánà. Bàkún. Bẹ́ẹ̀ni náà ti jẹ́ lọ́dọ̀ rẹ̀ tó kún mi. Má jẹ́ yìí ni ó dàrú. Ọlọ́run ni mo ti gbọ́. فأوحى الله تعالى إليه. Ṣẹ́ẹ̀sì máa pé lẹ́sẹ̀kẹsẹ̀ táwọn ẹ̀rọ ọlọ́run máa ti bẹ lọ́rùn ọlọ́run ìmọ̀mù lọ́fà ọlọ́run wá Sùlẹ́mánà Dáúdà wá gbọ́dọ̀ lọ ní ilẹ̀ Dáúdà. يا داود Ìrẹ́ Dáúdà. قل لابنك سليمان Sọ fọ́mọ rẹ Sùlẹ́mánà tó gbẹ̀yìn rẹ tó ń wò. يكون لي مثل ما كنت لي. Bí wọ́n náà ti jẹ́ lọ́dọ̀ mi ni kò jẹ́. Bó ṣe dá sí mi Bó ti dá lọ́dọ̀ mi ni bóun náà dá. Bí ọ̀gá dá yìí ò ní dà. Òpẹ́ni tẹ́yìn ọ̀gá dá lẹ́nu ẹ kíyèsí. Ọ̀tún bàbá lò dá. يكون لي مثل ما كنت لي. أقول له كما كنت لك. يقول لي مثل ما كنت لي. أقول له كما كنت لك. Dídá tó dáa ló jẹ́ ká ní kí àwọn ọmọ rẹ̀ dá. Dídá lájẹ́ àgbà ló jẹ́ gbogbo àwọn ọmọ rẹ̀. Ẹnu kíyèsí. Ọjọ́ tó lọ máa yín lọ́wọ́. Báríkà ti Ansar Islam, báríkà wa Dàbíyà. Ẹ̀sìn lọ kọ́ọ̀lẹ̀ lónìkùn Kéwú sọ̀rọ̀. Khalifa wa kẹrin. Ó tún kù kan. Kí lẹ̀kùn tó padì? Lẹ̀kùn sì ní padì sà. إليكم يا إخوان عزي وزيهتان. إليكم يا إخوان عزي وزيهتان. عزي وزيهتان. أبينا كمال الدين فيها أماناني. Wàsíyà, àsọ̀rọ̀ ìtọ́jà jẹ́ àbàsíra ìsáyé. Bẹ́ẹ̀ni, ogójì, ó lè kẹ́kẹ́. Mo ti wá ṣe 20 lónìí. Ẹ̀sán dorin. Ìyókù náà kù. Bàbá Alájà àgbà wa ń sọ báyìí. ولا إليكم يا إخوان عزي وزيهتان. Àsọ̀rọ̀ mi ni ó. وزية أبينا كمال الدين فيها أماناني. Èyí ó bá tẹ̀lé tí àmàna nílé wọn bá tò tẹ́lẹ̀ yóò tò. Bádùúgbò yóò bá rìn gidi. Ọ̀rọ̀ yín bá dàrú kò ní dàrú náà lẹ́tẹ̀lé. ولا تحسبوا عمرا يطول كعمرنا. Bàbá wa gbọ́ gbogbo àwọn ọmọ rẹ̀. Ẹ̀gbọ́n tó wí. ولا تحسبوا عمرا يطول كعمرنا. Tèmi kò lè gùn bẹ́ẹ̀ ni. عليكم بفعل الخير دوموا بإحسان. عليكم بفعل الخير دوموا بإحسان. دوموا بإحسان. عليكم بفعل الخير دوموا بإحسان. عليكم بعلم. Ẹlẹ́ẹ̀kejì ẹ̀rọ nímọ̀ ìmọ̀lá fi kàgbọ̀ èèyàn. Ìmọ̀. Ẹni ọba àkọlùkùn kí ó kankan. Bàbá Mufti. Ìdá ni mo késànà. Ẹ tó bá lòun késànà ní kó máa bọ̀. Kó lọ jámì àkọ́wá àkọlùkùn kí. عليكم بعلم. صبر مؤدب. Bàbá wo ṣe tíra, bàbá wa ṣe tíra. Tíra tó ní kùn kéwù sí èdè mẹ́rin mo ti kọ́ lọ́kàrin ó wà lọ́wọ́ bàbá Mufti. Kọ́lá wọ́n jẹ mí lówó orí pé mo ìsán. Bàbá Mufti mọ́tò ní ìfigbà lọ́dọ̀ ẹni. عليكم. Nígbà bẹ́ẹ̀ bá sì fún mi ẹ̀ka méjèèjì. Nítorí ẹ̀lẹ́gbọ̀n torí láyé.
ìjọba kò bù mí mọ́tò rí láyé ẹnì kò bù mí mọ́tò rí láyé nínú ẹni tó sì kọ́kọ́ wọ mọ́tò wọ wá ewu ní ìhìn mo jẹ́ ká. bàbá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ kọ́. Alaykum bi ilmi. ìwọ́n wà yìí tí ó yẹ kí ó gbà mí. Alaykum bi ilmi. bàbá rẹ̀ jẹ́ bàtà lọ kẹ́kù. Suma suburi mu'adabi. ẹlẹ́kẹta ẹlòmí ìfara ẹlòmí sùúrù. bàbá kún yín ẹ máa gún. bàbá tì yín ẹ máa tì yín. bàbá rẹ̀ bá wà tì wá débi ògiri kọ́ bàbá yín ẹ máa pàdé. ẹ máa pàdé. Wala ta'duru qatum masaliha khusumana. Wala ta'duru qatum masaliha khusumana. látàjú rọ̀kọ̀tù ẹ máa wá fi ilẹ̀ mọ̀sáyò ẹ̀ksà ẹni tẹ́ bá rí káyọ̀dà ẹ̀kọ́ parí ẹ̀ òun ló jẹ́ bàbá wa hànàbíyà tàkàn wọ́n dàná kàn náà fi ránṣẹ́ ṣèlú ṣéhù jíjẹ́ mi fún tọ̀hún àti èyí. وحاسبكم من بعد اكتسابه بلومتي فأفضل منه العفو عن زلتي.